ẹ dákun ṣé ẹfun ni àbẹ́ẹ̀dì tábà kúkú sọpá ní kúkú sọ̀rọ̀ ẹ ṣàtọwọ́ bọ́yàn lẹ́nu máa jẹ́ kéèyàn sọ̀rọ̀ àwọn àgbà bọ́ wọn ní ìlú tó bá ń tòrò tágbélé tí bá ń tòrò àwọn ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà ó dà pé mò ń gbọ́ fìrìnfìrìn kan bí wọ́n ní àwọn akọ́ọ̀dù bí wọ́n náà ti gbé ẹnìkan dé wọ́n ń pè ní Fatayo owó ṣe é ní wọ́n wá fẹ́ mọ́ bá wọ́n fẹ́ kó mọ́ fi gbága pẹ̀lú Alhaji Oriyomi Hamuzat ẹ̀yin ẹgbẹ́ akọ́ọ̀dù ẹ̀ mọ́ ṣẹra yín táwọn kò lóyún lọ́yọ̀ tí ì bá Alhaji Oriyomi Hamuzat àbẹ̀rẹ̀ pé àwọn èèyàn fi bẹ́ẹ̀ láìkẹ́ gbé akọ́ọ̀dù ni agbẹ́kọ́ làwọn èèyàn fẹ́ dìbò fún èèyàn fẹ́ dìbò fún ọmọlúwàbí náà fẹ́ dìbò fún àti ṣe mọ́ Alhaji Oriyomi Hamuzat náà ṣe gbẹgbẹ́ akọ́ọ̀dù lọ́wọ́ yín tí kálukú yín fi máa yẹn tẹ́wọ́ gbà tí ẹ bá Alhaji Oriyomi Hamuzat níbo la akọ́ọ̀dù wà ẹ mọ́ ṣera yín ẹ̀yin pàtí lè da ẹgbẹ́ akọ́ọ̀dù Alhaji Oriyomi Hamuzat mọ̀ láyé mọ̀ fẹ́ tọ́ba yẹ kú òun ẹgbẹ́ akọ́ọ̀dù pẹ̀rẹ́ tí yẹn tanu ẹ jẹ́ tánu ẹ jẹ́ mọ́ tẹ́ bá ń ṣe kó tó tán lọ́wọ́ yín níwọ̀n bá ṣojú díẹ̀ tó kù yìí ẹ jẹ́ mọ́ lu opportunity tẹ̀ sí ní ayé mọ̀ tí ń fẹ́ yẹn tú Oriyomi Hamuzat tẹ́ ẹ bá fi lè fọ́ǹbù ẹ jẹ́ tánu Oriyomi làwọn fẹ́ o àwọn òkègbẹ́ jẹ Oriyomi gangan la fọ́lò ibi tó bá sì ń lọ làwọn èèyàn ń lọ ibi tó Oriyomi bá ń lọ ní gbogbo mi state ń lọ o èsì yín mélòó gbẹ̀yìn pàṣẹ ẹgbẹ́ akọ́ọ̀dù ibi tó Oriyomi Hamuzat bá ń lọ àwọn èèyàn ń lọ o tẹ́ ẹ bẹ́ẹ̀ ta sí àgẹ̀tẹ̀ lùsọ Oriyomi ó tán fún fákọ̀dù. ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o ẹ wá gbọ́ bí tó dé dúró eléyìí lágbára ò kódà ó gbẹnu tán ṣùgbọ́n àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àtẹ̀yìn tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé búburú ò ní jálùwá tilétilé tẹbi tara o ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan nù fọ́nrán yìí wọn ó gbẹ̀yìn débẹ̀ ẹ wá nǹkan fìdílé nǹkan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akin káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ wò ó bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì wa ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ subscribe button yín sẹ́rí subscribe button yín tẹ́ẹ̀tẹ̀ wọn ò já yín lówó ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́lẹ̀ bá mọ láǹfààní àtòrí ọ̀fẹ́ bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀ kan ó ní kíní kan báyìí bí aago tó wà níbi subscribe button yín yẹn ẹ tẹ̀ ó làwọn olóyìnbó ń pè ní notification bell òní ó máa ta inú lóko lóòrèkóòrè bàbá ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀ kan tọ́ ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan ọ̀rọ̀ yóò gbẹnu tán o ẹ má gbàgbé àdéhùn aná là mú ṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá lọ́lọ́kọ̀ òjọ̀ kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín tẹ́sí mọ̀ fi etí ara yín bọ̀. The certificate, the clearance certificate to Dr. Abdulrahman Oriyomi Hamuzat. dojú àdúrà tiwa ọlọ́run ṣe o Oriyomi ó ti win primary election Oriyomi ti win ọlọ́run ti bá wa gbé fún sọ́tà àbọ̀túnkù ẹ̀yin ẹ̀yẹ ṣe o ẹ̀yin olólùfẹ́ Dr. Oriyomi Hamuzat ẹ ṣé o ẹ̀yin olólùfẹ́ Abdulrahman Oriyomi Hamuzat ẹ ṣé o adúpẹ́ o ṣé bàbá BBC ó ti confirm ẹ̀ ó ti fòtẹ́lù ó yá ẹ mọ̀ congratulations bàbá o ọlọ́run o àwa bí ẹni oríire ń jẹ́wọ́ kí wa kú oríire délẹ̀délẹ̀. ọ̀rọ̀ tó kan Ọ̀yọ́ state àti the whole of western region lásọ níbí mo dẹ̀ mọ́ mọ́ àwọn ojú kámẹ́rà ní láti bẹ́ẹ̀ national executive accord state executive accord both local government and all world ESCO ti accord wípé wọ́n jọ wọ́n dákun. We have a potential vote of about 1.5 million voters tí wọ́n prepare láti vote fún Dr. Alhaji Oriyomi Hamuzat. wọ́n má dẹ̀ jẹ́ kí nǹkan tó ti ń ṣẹlẹ̀ láti ẹ̀ṣẹ̀yìn wa kó tó ṣẹlẹ̀ báyìí mọ́ ìgbé. so mo address camera straight by to our national ESCO mo mọ̀ pé gbogbo wa kọ́ gbogbo nǹkan máa gbọ́ Yorùbá. now that is why I'm mixing with English. ẹ jọ assembly nìkan tó ń bá is about 106 108
the first in the history of any political party in Oyo State. Nǹkan tí Dr. Oriyomi Hamuzat fẹ́ ṣe fún Oyo State, what he's trying to do for Oyo State is not only for Oyo State but for the whole of the Western region at last. And after the Western region, the whole of Nigeria come 4, 5, 8, 16 years. So please, I'm urging the National Escort, the State Escort, and all the entire executive of the court that this foundation Dr. Oriyomi Hamuzat is preparing to lay for our court will be beneficial to the whole of Nigeria come 8, 16 years time. Do not let us waste it. Let us plant Dr. Oriyomi Hamuzat as a seed so that it can germinate and grow as an local tree. We are crying because of your states now, and in the next 8 years we'll be crying because of the whole of Nigeria. Because our court is coming to take over Nigeria. Planting the seed now. Let him germinate and become an Oroke tree. Our court is bleeding. Tó bá ní ẹ̀ṣẹ̀ tí a ti ṣẹ̀ tí Dr. Oriyomi Hamuzat àti àwọn àdúró ti ṣẹ̀ ẹ dáríjì wa ẹ má lè ọmọ burúkú wa fún ẹkùn pàjẹ́. Àwa lọmọ yìí ìdíwárí bẹ̀bẹ̀rẹ̀ ẹ fi lẹ̀kẹ̀ síbẹ̀ ṣe rí àwọn tí wọ́n ń bọ̀ yẹn gbogbo 100 billion wọn tó ń kọ́ bẹ ní kọ́ lọ fi tóòlù ṣe gbogbo 100 billion wọn tó ń kọ́ bẹ ní kọ́ lọ fi ṣe subsidy fún owó ìpọ́tà rẹ̀ 1350 ẹ jẹ́ kọ́lọ́ dòdò wọlé àwọn tí wọ́n jókòó sílé wọ́n fẹ́ dìbò fún Dr. Oriyomi Hamuzat wọ́n lé ní 1.5 million and we will break the history come 2027 ẹ jọ wọ́n mẹ́lẹ̀ pọ̀. tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbálá ayé ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn yan ọmọye èèyàn látàrí fọ́nrán tá a ti jọjọ pé yìí tó rà mọ̀ pé ọlọ́gbọ́n èèyàn ní amòye èèyàn ní la fi gbé ọ̀rọ̀ yìí wá sórí ìkànnì wa fún ẹ̀yin olólùfẹ́ wa kí ni ẹ̀yin náà lédè ròǹgbà ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín látàrí fọ́nrán tá a jọjọ wò yìí ẹ wo ibi táwa fi àdàgbà ètò ìsọlẹ̀ sílẹ̀ a tó fi àkókò yìí a tó fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa wo fọ́nrán wa tẹ́ ń bá wa like ẹ̀ tẹ́ ẹ̀ tó ń bá wa share rẹ̀ pàápàá jùlọ tẹ́ ẹ̀ tó ń tẹ subscribe button lágbọ́dọ̀ Ọlọ́run Elédùmarè tẹ́yin náà bá dáwọ́ yín lé oríire la máa já sí o ẹ wo bó bá tó ṣe ń lọ lọ́lọ́kan òjọ̀kan a tó máa mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa búburú ò ní jádù wá o ire báyìí lójú owó rí ire lójú ọ̀la rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀ ẹ ṣé tẹ́ ń bá wa wo fọ́nrán wa.